Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwa show. The baby of Yoruba nation, mo ṣe salamu alaikum o. Wọ́n tuntun ti blow banga, wọ́n blow whistle, poro popopo. Gbàsgbò lọ́tùn lósì. Àṣírí Sultan of Sokoto ń tú. Àwọn ọmọ Yorùbá sì fọwọ́ lẹ́rán àsì ń wò wọn. Tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń tú àṣírí Sultan of Sokoto, tó bá jẹ́ pé àṣírí kan náà wọn àgbà ilẹ̀ Yorùbá ló bá ṣe bẹ́ẹ̀ tú, lálà máa ti lù kùtùpọ̀ àti wo. Ní about some days ago, olórí àwọn Haúsá bọ́ síta. Èmi personally mo ṣe program lórí ẹ̀, mo gbé fídíò náà wá. Ó ní tó bá sọ̀rọ̀ nípa terrorist, ọ̀gá àwọn terrorist, ó ní Sultan of Sokoto ni. Apariwo síta, àwọn èèyàn fi gbígbọ́ ṣaláìgbọ́. Ẹ wá wo Ọlọ́run ọba àrà, ọba tó fẹ́ ìran Yorùbá, ọba tó fẹ́ kí ìran Yorùbá bọ́ lóko ẹrú, tó jẹ́ wípé ní ìkóríta tadé àti bọ́ lóko ẹrú, ó wá kù sọ́wọ́ èmi àti yín. Ó kù sí ọwọ́ èmi àti yín bí a ṣe fẹ́ bọ́ lóko ẹrú. Ọlọ́run ò ṣe wá o, àwa gangan là ń ṣera wa, àwa la dira wa mú, àwa la sora wa mọ́lẹ̀. Gbọ́ mi, Ọlọ́run kò ṣe kíni, kò fìyà jẹ ìran Yorùbá. Ìran Yorùbá gangan ló fìyà ń jẹra wọn. Nísìn ẹlòmíì tuntun ti bọ́ síta. Obìnrin kan gbòógì nínú àwọn Haúsá, ó mà ti bọ́ síta. This same woman, òun náà ló bọ́ síta nígbà tí Tinubu fẹ́ jẹ president tó ń ṣe election. Woman ní ẹ má dìbò fún Tinubu. Woman yìí grant news yẹn ní Channels TV ló ti grant ẹ̀. Woman yẹn ló sọ wípé ìjọ tóun sit Tinubu down wípé òkè ó fẹ́ jẹ president, kí ni plan yẹn fún àwọn ọmọ Nàìjíríà pé ṣe ni Tinubu sùn lọ. Mo kàn fẹ́ kẹ́ sáré rántí woman yẹn ni. Ó ní ṣe ni Tinubu sùn lọ. Ó ní àwọn ni wọ́n kó àwọn Taliban, àwọn Kaba, àwọn ni wọ́n kó wọn wọlé láti ìgbà Jonathan Goodluck. Woman ní so therefore tí ẹ bá dìbò fún President Bola Ahmed Tinubu, ó ní wàhálà lẹ wá sọ́run yín nílùú Nàìjíríà. Ṣé ó wá rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ sí? This same woman tuntun ti wá bọ́ síta. Ó tún ti wá sojú abẹ níkò. Ó ti ṣáná sí loud. Ó ti já wa sí. Ó wá ka àwọn tó jẹ́ terrorist. Ìdí tí terrorist ò ṣe lè tán ní Nàìjíríà. Gbogbo èyí tẹ́ bá rí láì lórí one Nàìjíríà. Gbogbo èyí tẹ́ bá ní belief nínú one Nàìjíríà. Gbogbo èyí tẹ́ bá rò bí Nàìjíríà go better. Gbogbo èyí tẹ́ bá rò bí àìjọ kan máa jẹ́jọ́ kan. Wọ́n máa capture àwọn tó ń terrorize Nàìjíríà. Ogun wọn yẹn máa ṣẹ́. Kẹ́ lè mọ̀ wípé ẹ̀tàn ra yín ni, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Gbogbo èyí tẹ́ ṣe rò bí Nàìjíríà go better. Nàìjíríà go work well. Nigeria go do this, Nigeria go do that. Kẹ́ lè mọ̀ wípé lórí irọ́ ni, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, Nigeria ti lọ jìnnà. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe. Nigeria ṣe máa rí mẹ́wọ́n Nigeria fún iṣẹ́ ibi. Àfi ká tètè pín orílẹ̀-èdè yẹn. The only solution to Nigerian problem. Ẹ má bínú. Ibola gbede kọ́ ló wọlé, mo ṣọ́ra jẹ́ ni. Ìta sọ̀lẹ̀ yìí lè wá raṣọ o, ẹ ṣàánú mi o. Ẹ bá ti raṣọ yìí mo fẹ́ yín dáadáa. Now, bó mo tẹ̀ bá dénà, mo ti wà carried away. Ibi tá mo dé, mi ò rántí mọ́ bọ̀ tó bá náà ni kò bàjẹ́. N tá sọ lọ náà là á continue. Woman ìwà bọ́ sí tánsìn. Woman ìwà bẹ̀rẹ̀ sí ní tú àṣírí. Ó wá tú àṣírí wípé Sultan of Sokoto òun gangan ni bàbá ìsàlẹ̀ àwọn terrorists. Tẹ́ bá dé wo fídíò tí mo ṣe ní last week, olórí àwọn Haúsá bọ́ síta lórí ọ̀rọ̀ Very Dark Man ò ṣe Very Dark Man. Ó ní tó bá ń sọ̀rọ̀ nípa terrorists, ó ní Sultan of Sokoto ni. Ó lóun gangan ni Sultan of, òun gangan ni terrorists, kì í ṣe àwọn tó wà lórí social media. woman náà wá bọ́ síta sí woman wá kà sílẹ̀
bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ẹ̀yin èèyàn ọmọ Yorùbá ṣe rí tá bá ṣe ń pẹ́ nílùú Nàìjíríà bẹ́ẹ̀ la ṣe mọ́ fara kó díẹ̀díẹ̀ ṣùgbọ́n ká má bá fi ara kó mọ́ àti fún àwọn tí wọn ò ní ìgbàgbọ́ tí wọ́n sì rí láì lórí wípé ìgò bẹ̀tà kí wọ́n lè mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ ìgò bẹ̀tà ní Nàìjíríà kò lè bẹ̀tà. Nàìjíríà ti tán Nàìjíríà ti lọ ṣe ni kémi àti yín ká dìde ká gbára wa kúrò lóko ẹrú kí èmi àti yín dìde ká ṣe kíni ká tún yẹ́yẹ́ ká tún yẹ̀yẹ̀ sí ọ̀rọ̀ super mega rally tó bọ̀ yìí bàbá ṣe máa ṣe tó máa fi yẹ wá tí òfin ní yẹ̀ ẹ́ lẹ̀ bàbá ṣe máa ṣe tó máa fi jẹ́ carnival tá máa fi kásẹ̀ Nàìjíríà kúrò nílẹ̀ tó ní kálukú máa fi lọ nílùú ẹ̀ because nǹkan tó ń bọ̀ ńlẹ̀ sí ohun tí àwọn Haúsá náà ti ń rí ni fáǹfààní èyí tẹ́ bá mọ̀ àwọn Haúsá ti ń rí àwọn náà ti ń bọ́ta lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n àwọn náà ti ń create awareness wọ́n ti ń pariwo síta ìtú táwọn Fúlàní yẹn fẹ́ pa òjijì làwọn pípù yẹn máa strike tó bá wá strike lójijì ibo lèmi àti yín fẹ́ gbà báwo la ṣe fẹ́ ṣe kó bá má dà bẹ́ẹ̀ mọ́ wa lọ́wọ́ ó bẹ́tà ká tètè ká gára wa ó bẹ́tà ká tètè túyáyá oṣù April ti parí oṣù tó ń bọ̀ ìlà fẹ́ lọ ṣe rálì gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé ẹ dìde ẹ túyáyá ẹ gbáradì ẹ má jẹ́ kó bá yín lójijì ó ṣe ni láàánú wípé ẹnẹ́jì tá fi pariwo Yorùbá nation látilẹ̀ ẹnẹ́jì yẹn àárín mọ́ èèyàn mélòó ló ń pariwo Yorùbá nation mọ́ sìn àwọn tó tún pariwo gan pàápàá gan ìjẹ́ wọ́n rí support ìjẹ́ ìbá wọn pín ètò kí àwọn tó ti gbọ́ ọ̀rọ̀ nípa Yorùbá nation tẹ́lẹ̀ kí ìrẹ̀wẹ̀sì ọkàn má bàa mú wọn kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ogun jíjà Boko Haram ogun jíjà kidnapper kò lè dópin ní Nàìjíríà wọ́n ní wọ́n kidnap King Sunny Adé dé oníkọ̀ wọn kidnap òun èmi sọ fún yín pé bàbá làárọ̀ ni wọ́n kidnap bàbá yẹn wọ́n release ẹ̀ ni wọ́n sáré rìn sí gidi ni wọ́n sáré rìn sí tí ẹ bá fẹ́ ká wá ṣe show lórí ẹ̀ ẹ kọ sí comment section máa wá fún yín ní proof wọ́n sáré rìn sí ni wọ́n kidnap bàbá yẹn ẹ lọ wo gbogbo administration video tí bàbá yẹn ṣe ẹ lọ wo body language bàbá ẹ lọ wo reaction bàbá ẹ lọ wo breathing bàbá yẹn the way the man was breathing ọpẹ́ náà lámọ̀ọ́dún ọpẹ́ kíni ṣe bẹ́ẹ̀ ni wọ́n kidnap yín kí ló dé tẹ wá dúpẹ́ lẹ́sẹsẹ ó ṣe I have like 2 his video tí bàbá kàn fi ń dúpẹ́ wọ́n kidnap Sunny Adé wọ́n sáré rìn sí ni Ọlọ́run dẹ̀ gbọ́ àdúrà wọn mo fẹ́ ní sọ pé ọlá inú kan ló kó Sunny Adé yọ tí bàbá yóò ṣe lo 48 hours àbí 72 hours láhàámọ́ wọn bó ti pé wọ́n kidnap Sunny Adé bàbá ńlárọ́ ni ẹ má dé gbàgbé pàṣọ tẹ́lẹ̀ ti wà látẹnu àwọn Fúlàní àwọn Haúsá wípé táìmù kan bọ̀ wá sí ilẹ̀ Yorùbá àwọn ọmọ máa target àwọn leaders wọn òun ló délẹ̀ yìí wọ́n gbé youth leader wọ́n gbìyànjú àti gbé Ṣèyí Mákindé Ọlọ́run ò fún wọn ṣe wọ́n kidnap Sunny Adé wọ́n gba ransom wọ́n ti gba ransom tó máa gbà sharp wọ́n ò tètè rí ransom gbé sílẹ̀ lẹ́fi tètè máa ń gbọ́ ariwo pé wọ́n kidnap lágbájá o tó bá ti tètè rí ransom gbé sílẹ̀ wàhálà yẹn ní gbáriwo kankan wọ́n tètè gbálégbáta wọ́n tarí sanwó yẹn pé ìtìjú burúkú ni mi ò dẹ̀ tí lè fi gbogbo ẹnu sọ wípé federal government go sọ́nù owó yẹn because wọ́n mọ̀ wípé tí aláàmù yẹn bá ṣe bẹ́ẹ̀ yẹn bó ṣe ń blow lọ tí newspaper ti gbé yẹn tó bá ṣe bẹ́ẹ̀ tí gbogbo ayé bá fi lè mọ̀ pé confam ni wọ́n kidnap Sunny Adé wàhálà gidi máa bẹ́ sílẹ̀ wọ́n sáré wá gbogbo ọ̀nà kí ló dìmáàdì fún ṣọ́ọ̀tì pé wọ́n ti pè nǹkan báyìí lọ́fẹ́ gbà ẹgbẹ́ lọ fún wọn sharp wọ́n sell it out láti lè má jẹ́ kẹ́yẹ yọ sọ wípé aṣóòótọ́ lọ́rọ̀ yìí ẹ wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ẹ yẹ̀yàn ẹ jí ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu obìnrin yìí ẹ má bínú pátó tó nu mi pọ̀ èmi ò ní yẹ create awareness ẹ má bínú because àwọn kan ní àsórí ti pọ̀ jù
tá bá sọ story, tá bá ṣe awareness, tá bá ṣe àlàyé, ká cancel, ká ṣe gbá, ká ṣe gbogbo ẹ̀, ṣé ọ̀rọ̀ máa wọ àwọn èèyàn létí? Mọ̀ gbogbo àlàyé tá ti ṣe go èèyàn mélòó ló ti wọ̀ létí, ṣé everybody ló ti wọ̀ létí tán? Ṣùgbọ́n alhamdulillah pé wọ́n bá tá ń ṣe yìí, ó wọlé sáwọn èèyàn body. Ẹ jẹ́ agbọ́rọ̀ látẹnu ọmọbìnrin. Ó yá. Kẹ́ wá gbọ́. Stop praying behind the Fulani scholars. Stop respect Fulani traditional ruler. They are all Boko Haram leaders. Shagba. To be frankly with you, let me tell you something, Nigerian. Angbo. Badar Abubakar, Minister Defense, he is a terrorist. He is a terrorist. Nuhu Ribadu is a terrorist. Balla Matawalle, former governor of Zamfara, is a terrorist. El Rufai, Atiku Abubakar, Rabi Musa Kwankwaso, Sunusi Lami Sunusi, Sila Lamido, Gumi, Pantami, Abdallah Gadan Kaya, Yahya Jingir, Gbogbo wa láti ẹ̀ tí mo ti Gumi tẹ́lẹ̀. All of them supporting this terrorist activity, which Fulani doing now. To be frankly with you, those people carrying gun around Nigeria, they are not a real terrorist. A real terrorist is Shaitan of Sokoto. Yeah? If we want peace in this country, we have to catch them. As they catch Balla Badejo, Mieta Allah leader. He's in prison now. But he's a little leader. If we want peace in this country, so we have to catch Shaitan of Sokoto or Sultan of Sokoto. He is a big leader of terrorists in this country. If we want peace in this country, we have to catch Tahir Bauchi, Azazagi, Karibala, Yahya Jingir, Gumi. If we want peace, if we want peace in Nigeria, we have to catch these people. Seriously. All of them are terrorists. They are the leader of Boko Haram. Yes. They are the leader of Boko Haram. Who is Boko Haram? Buba Maro Metesini, who's unalive millions of Hausa people. I was a little girl. Many of them, you don't know about him. Buba Maro Metesini, he is a Fulani man. Sheikh Shagari brought him to Nigeria. He is in Cameroon. More than 2 million houses. Buba Maro Metesini unalive them. He used religion. Hausa people, we have to wake up. Do not let anyone to use religion to deceive you. They don't care about religion, Fulani. They don't have religion. They don't have religion. As they don't have land, they don't have culture, they don't have clothes, they don't have dignity. They are gypsy. So why you let this gypsy to deceive you? Hausa people, we have great history. We are nice people. We are very peaceful people. Stop marrying Fulani women. And thank you, because I heard a lot of good news. Thousands of Hausa people divorce Fulani women. It really makes me happy. Thanks, Hausa people. Thank you, Hausa people. You make me happy. Because we don't want any children between Hausa and Fulani. We don't like them. We are clean, nice people. We don't want mix our blood with the evil people. Look at them. Hausa people, do you remember when Fulani burned 42 houses in the bus? No one single Fulani say anything about it. Do you remember? When Fulani unalived 200 Hausa Muslim in the mosque during Friday prayer? Do you remember when Fulani unalived Hausa Christian in the churches in Kaduna State? No one say anything about it. How about Jos? How about Benue? How about Taraba?
about Kaduna, Southern Kaduna. Fulani unalive people day and night. No one say anything. So our life have no value. This is question for Nigerian people. My name Alumbaji Tami. Hi guys, you've all heard it now. As you can see, the Hausa people are saying the Fulanis should leave their land. This is not a joke. They say they have caused them so much that they should go. Nigerians, and they tell you, matter don't come on for be kept. Ẹ̀yin bàbá. Bí woman yìí ṣe já wa sí nígbà election rẹ̀ o, woman tẹ́ gbọ́ tó sọ̀rọ̀ yìí. During the election, woman yìí jáde tán ó show face ẹ̀. Orí Channels TV ló ti já gbogbo Nigerians sí. Kì í ṣe Hausa nìkan ló já sí o. Ó já gbogbo Nigerians. Ó já wọn sí wípé ìbò tẹ́ fẹ́ dì bó ṣe máa jẹ́ ni. Ẹ má dìbò fún Tinubu o. Àwọn people yìí ni wọ́n kó terrorist wọlé o nítorí wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ Goodluck. This same woman gbogbo nǹkan tó sọ fún wa ńgbà yẹn wípé a máa face tí Tinubu bá jẹ́ president of Nigeria. A máa face gbogbo ẹ̀ kódà ibi tí ò sọ dé gan. A face kọjá bẹ̀. Gbogbo nǹkan tí woman yìí ló máa ṣẹlẹ̀ from A to Z. Gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ o. Èyí tí ò sọ gan ó ṣẹlẹ̀. This same woman ló tún ti wá bọ́ sí dancing. Ló ti wá ń pariwo fún àwọn Hausa títí ẹ̀ báyìí. Nígbà tí gbogbo Nàìjíríà kọ tí ikún, ó ti wá ń wọ̀nà àwọn títí ẹ̀. Wípé àfi káwọn dá dúró títa wọn. Ẹ wo bó ṣe ka gbogbo àwọn criminal tó wà nílùú Nàìjíríà. Tí a rò béèyàn ni wọ́n. Gbogbo èyí tẹ́ sọ wípé tó bá ti kó gbàjọba lọ́wọ́ Tinubu ti disappoint kó gbé fẹ́ lòmí. Tó bá gbé fẹ́ lòmí náà ẹ ṣì wà nínú oko ẹrú Boko Haram. Tí wọ́n bá gbé fún ẹlòmí ẹ ṣì wà nínú oko parun Boko Haram kidnapper terrorists. Kò sí ẹni tó lè rúlu Nàìjíríà yẹn tó lè yọ yín kúrò nínú oko ìparun àwọn kidnapper terrorists àfi tó bá break orílẹ̀-èdè yẹn. Àfi tí oníkálukú bá dúró sọ́tọ̀ọ̀tọ̀. Àfi tó ọlọ́mọ bá gbé ọmọ ìyá ẹ̀. Kẹ́lẹ̀ kó ẹ̀kọ́ ẹ̀ nílẹ̀. Òun nìkan ni solution sí nǹkan tó wà nílẹ̀. Ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀, ohun burúkú a máa jáde ohun burúkú ní nílùú Nàìjíríà. Ṣé ẹ mọ iye population yàn tó ń pa lójúmọ́? Ẹ má bínú kọ́ ló tún kọ́ tiẹ̀. Èyí tá ń sọ lọ. Kò sí ẹni náà tó lè ṣe o. Tó bá gbà kúrò lọ́wọ́ ilé tó bá gbé fẹ́lẹ̀. Ẹni tó gbé fún náà oko Boko Haram la ṣe wà. The only solution ni kó ní kálukú lọ́lọ́ ẹ̀. The only solution òun ni ká dá dúró. The only solution òun nìyẹn. Woman ti já wa sí. Ó ti sọ oríṣiríṣi. Nísìn àwọn Fúlàní sìn. Àwọn Hausa. Àwọn náà ti mọ bó ṣe lọ. Meanwhile, àwọn náà ti kó àwọn speaker. Tí wọ́n ti agitate. Àwọn náà ti dà wọ́n síta. Láti máa ṣí àwọn èèyàn wọn létí. Wọ́n láriwo méjì tí wọ́n pa. Ju wípé àwọn náà fẹ́ dá dúró lọ. Wọ́n ti rẹ́nu lẹ̀. Wọ́n ti rẹ́nu ọkọ́. Wọ́n ti rí ohun tó wà ńlẹ̀. Àwọn náà ti ṣe kíni? Wọ́n ti gbáradì. Kí ló wá ń dá àwa Yorùbá dúró? Àwa Yorùbá dẹ̀ nìyà ń jẹ jù. Àwa Yorùbá lójú wa ń rí màbo. Bí Tinubu bá ṣe fẹ́ǹsìn, a kó owó, a kó lọ fún wọn nílẹ̀ Haúsá. Ṣèyí, a kówó lọ. Ìyẹ́, a kówó lọ. Ìjọ kó wá sílẹ̀ Yorùbá. Yorùbá nìyà ń jẹ jù. Kí wá lóde tí ò jẹ́ Yorùbá gan ló máa kọ́kọ́ ṣáájú wípé a ṣe mọ́. Ẹ jẹ́ ká túyáyá ká túyáyá. Ẹ jẹ́ ká bọ́ síta ká lọ ṣe rally. That is the only solution. Sí nǹkan tó wà ńlẹ̀ nísìn. Nǹkan tó wà ńlẹ̀ nísìn. Fídíò kan jáde ní Enish. Fídíò yóò sunwọ̀n. Ẹni ẹlẹ́ni tó kọ́ ilé ẹ̀ new site. Tí Fúlàní dẹ̀ da ẹran gbawájú ilé ẹ̀. Tó dẹ̀ complain tí Fúlàní dẹ̀ fi àdá ṣá gbogbo ayé ẹ̀ báyìí. Ó dẹ̀ ṣá
kábíyèsí Elédùmarè ló wí pé nìyẹn ní má kó màálù kọjá níwájú ilé mi ó tán o kò bá já o kò ṣe kọ́kọ́ o kò jù kò fún màálù o ó kàn fi ẹnu ó kàn fi sọ̀rọ̀ pé má da màálù kọjá ń bíbà ẹ̀ mọ́ bóyá nìyẹn gbìn nǹkan síbẹ̀ ni Ọlọ́run nìkan ló yé tó lásìkò òjò láti ń wọ̀ lọ́lù Nàìjíríà ẹni ẹlẹ́ni ò máa sọ jù bẹ́ẹ̀ lọ Fúlàní dẹ̀ fi àdá ayé èèyàn dẹ̀ sílẹ̀ báyìí fídíò yẹn à lè post yẹ kò ṣe post àyà èèyàn ó dẹ̀ ṣí tó la ẹnu sílẹ̀ báyìí bó ṣe fi àdá ó dá mi lójú wípé kì í ṣe ẹ̀kan ni Fúlàní gbé àdá lé ó gbélé lẹ́kìnní ẹ̀rí ọkàn ò jẹ́ ẹ ṣé irú àwọn tó ní ká máa bá gbé nìyẹn ó gbélé lẹ́kejì ẹ̀rí ọkàn ò jẹ́ ẹ ó dẹ̀ continue àti máa ṣá ẹni yẹn títí tí egungun àyè yẹn fi la ẹnu sílẹ̀ báyìí láì ṣe ẹnu àyà ó dẹ̀ là sílẹ̀ báyìí àwọn ọlọ́pàá gan débẹ̀ báyìí wọ́n fọwọ́ tẹ̀bàdí ni pé kí leléyìí àwọn ọlọ́pàá wo ilẹ̀ báyìí ẹ̀rù bà wọ́n ìyàwó ẹni yẹn ń ké ní rai ẹkún burúkú àwọn ọlọ́pàá tó lọ síbẹ̀ tó wà nínú fídíò yẹn wọ́n fẹ́ tó 4 or 5 pẹ̀lú ìbọn lọ́wọ́ àwọn ọlọ́pàá yóò mọ what to say wọ́n mọ what to do wọ́n kàn lanú lẹ̀ báyìí lọ́kàn wò báwọn ọlọ́pàá ṣe wò rè ìkọ́ fọwọ́ tẹ̀bàdí ìkọ́kọ̀ ra yọ fóònù jáde ó kàn ṣe fídíò èyí tó gbé bọ́dá níṣe ló fi ìbọn ẹ̀kọ́ rùn ló dẹ̀ dáwọ́lẹ̀ báyìí ló ń wò báyìí pé kí lélẹ̀ ṣé èèyàn ẹlẹ́ran ara ló ṣàyàn báyìí ṣáwọn tá máa bá gbé nìyẹn ìjẹ́ yíbò lè lọ ṣe bẹ́ẹ̀ lọ sí ilẹ̀ Haúsá àbílẹ̀ Fúlàní kó lọ ṣá wọn ṣé Yorùbá lè ṣe bẹ́ẹ̀ lọ sí ilẹ̀ Fúlàní kó lọ ṣá wọn nígbà táwa ń sọ fún yín wípé gbogbo àwọn olórí Nàìjíríà ti gbàbọ̀dè wọ́n ti fi ẹ̀mí wọn fún àṣetánì nítorí owó nítorí nǹkan tó fẹ́ jẹ wọ́n ti gbé nǹkan burúkú mì ó dàbí wípé à ń parọ́ ṣebóhun lẹ ti fi tí ara yé gbọ́ yìí ọmọ Yorùbá tàtà ẹ jẹ́ ká wá gbogbo ọ̀nà ẹ jẹ́ ká kúrò nídìí ìdò ẹ jẹ́ ká mú ètò yẹ ká mú gbogbo ẹ jẹ́ ká wá gbogbo ọ̀nà bá ṣe máa gba ìran wa kúrò lọ́wọ́ Fúlàní daran nísìn báyìí sìn àwọn Fúlàní ń dẹ trap gbogbo ọ̀nà ni wọ́n wá láti fi yọwọ́ Tinubu kúrò láwo tí wọ́n bá yọwọ́ Tinubu kúrò láwo lẹ́nì ṣẹ́yìn ọmọ Yorùbá fẹ́ sọ wípé ti bọ́ ni wà láyà àbọ̀ kó tó wá di wípé ó máa dà bẹ́ẹ̀ tó máa kó wa ní pápá mọ́ra tí wọ́n bá pa Tinubu lẹ́nì tó dọ̀la tó gbèwé wúrú jí jáde tó níwèé tí Tinubu fi sáì gbogbo Nàìjíríà nìyẹn èèyàn mélòó ló fẹ́ ṣẹlẹ́rìí ṣòkú máa dìde wá rojọ́ pé irọ́ mo pa ò ẹ mọ́ lọ o ọ fẹ́ fìyà jẹ yín ni kó lè dìde ibẹ̀ la tún máa ti rí àwọn ọmọ àlè Yorùbá tó máa tako iṣẹ́ ribiribi tí wàá wá báyìí ṣe pé kí ìran wa lè bọ́ lóko ẹrú a máa rí wọn tó máa dìde kó tó wá dà bẹ́ẹ̀ mọ́ wa lọ́wọ́ ká tó padà sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì ọmọ Yorùbá tàtà ilé ti yá ọmọ Yorùbá tàtà ẹja relé ọmọ Yorùbá tàtà ẹja dádúró rẹ́rẹ́ ń rún o bẹ́ẹ̀ dẹ̀ làwọn Fúlàní ni wọ́n wá gbogbo ọ̀nà láti fi strike anytime tó bá gbé akọ ogun wọn tó bá gbé sókè ibo lèmi àti yín fẹ́ gbà àwọn Fúlàní ò ṣe ní AK-47 nìkan ìṣẹ̀ṣe tẹ̀yìn ń condemn ní ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe tẹ̀ rubbish tẹ̀ useless Fúlàní ò fi ṣeré ẹ lọ wo àwọn Haúsá àwọn Fúlàní tí wọ́n bá ń ṣe traditional culture wọn tí wọ́n bá ń ṣe traditional kí ló máa ti gbà wọn kìíní àwọn ayẹyẹ tó máa ń ṣe yẹn tí wọ́n bá ń ṣe ẹ lọ wo bó ṣe máa display n'ogun bí wọ́n ṣe máa gẹ́ra wọn ládàá lọ́rùn tí ò ní gé ọmọ Yorùbá mélòó ló ní wẹ̀ bọ́dì mí ìwà àwa la dẹ̀ ní kinní àwa la ní kinní o ò lówó o ò níbọn o ò tún lè lọ ṣáájò bó bá jẹ́ Jésù ló mọ̀ pé ìbí sími láìpé bó bá sì jẹ́ ìṣẹ̀ṣe ni má fi ṣeré ìṣẹ̀ṣe tẹ̀yìn sọ pé kò jẹ́ bákan ìṣẹ̀ṣe tẹ̀yìn yẹ̀yẹ́ tí Fúlàní kidnapper tó fẹ́ pààyàn tó bá máa kírun
mo ti sọ̀rọ̀ yẹn rí lórí ètò mi òun àti Fúnpá ẹ̀ ni o òun àti Fúnpá ẹ̀ ni o Fúlàní àpàyàn mélòó lẹ́yìn ní Mọ́kà ṣe bẹ́ẹ̀ yín tẹ́ ti gba ẹ̀sìn lágbàsódì ṣe bẹ́ẹ̀ yín lẹ́ lọ Mẹ́kà lọ kó akátá ẹ̀yin lẹ́ wà láàkiri níbi tí ò sí ó ti di ẹ̀mẹ́ ló tẹ́ ti rí àwọn terrorist tí wọ́n gba Mẹ́kà lọ nígbà tó mọ̀ pé kò sí kankan níbẹ̀ terrorist tẹ́ ẹ̀ ń wò yẹn ẹ lọ wò wọ́n aṣáárí fídíò ẹ lọ wò Fúnpá ṣé ká máa kó fídíò wọn jáde ni kẹ wá wo ìfúnpá kẹ wá wo òǹdè oríṣiríṣi lára Fúlàní á dẹ̀ ṣe bìsímìláì Fúlàní á ṣe bìsímìláì á máa ṣe alákúbà aláwákúbà ìfúnpá wà lára ẹ̀ aláwákúbà gbogbo ògùn ló dì mọ́ra àwọn ọmọ Yorùbá tó lọ wá fi gbogbo kinní ìkẹwa where is it ibo la kó sí we neglect it a neglect gbogbo ẹ̀ wípé kò wúlò kò jámọ́ kankan àwọn tó yẹ kó máa gbá front kó máa bá wa ké sálára ké sájẹrò ké sọ̀rọ̀gùn ilé la wípé ìṣẹ̀ṣe la gbà àwọn gan wọ́n neglect ẹ̀ wípé kò jámọ́ kankan kò wúlò gbogbo àwọn traditional ruler wa where are they did they still believe in all this ìṣẹ̀ṣe no àníkẹ́ má sí Kristi àníkẹ́ má sí Allah ṣùgbọ́n Bíbélì sọ ó ní ẹ fi ti Késárì fún Késárì ìjẹ́ wọ́n fi ti Késárì fún Késárì no àìfi ti Késárì fún Késárì òun ló lè ṣe ń jà yìí àìfi ti Késárì fún Késárì òun ni wàhálà ṣe dé báyìí lálejò ní ilẹ̀ Yorùbá nítorí ìdí èyí ọmọ Yorùbá àwọn ọ̀nà tá lè tọ̀ láti fi bọ́ lóko ẹrú ọ̀nà tó pọ̀ ní àwa làwò wípé kò sọ́nà bẹ́ẹ̀ ọ̀nà tó pọ̀ òun ló ti lálẹ̀ fún wa láti fi bọ́ lóko ẹrú ẹ jẹ́ ká lọ àwọn Haúsá náà tí agitate Haúsá tí ń pariwo woman leader wọn tó jẹ́ olórí gbogbo wọn pátápátá eléyìí tó gbangba sùn lọ́yẹ́ ó gbéná wojú ẹkùn Tinubu ó bi Tinubu lè gbé báwo ni tiẹ̀ ṣe jẹ́ gbogbo ohun tó jọ sọ ní kọ́nà ó gbé wá síta gbangba ó display ní gbogbo wèrè tó wà lára Bọ́lá Ahmed Tinubu ó display ní ẹ̀ fún gbogbo ayé rí ṣùgbọ́n àwọn èèyàn kan tí kò sí wọn ò gbọ́ nẹ́sìn ó ti wá ń pe àwọn èèyàn títí ẹ̀ wípé àwọn tó bá fẹ́ ṣègbé sínú Nàìjíríà kí wọ́n lọ ṣègbé títòun ní pé káwọn Haúsá má ṣègbé kí àwọn Haúsá má ṣègbé ó ní tẹ́ bá wá sọ wípé òkè òdòdòdòdò ẹ fẹ́ kí Nàìjíríà kó rójú kó ráyè ó ní kẹ́ mú Sultan of Sokoto ó dárúkọ gbogbo àwọn tẹ́ máa mú táwa ló fẹ́ mú wọn ta ló fẹ́ mú Gumi gbogbo wa la mọ̀ from day one wípé number 1 terrorist in Nigeria is Gumi number 1 terrorist I repeat number 1 terrorist in Nigeria Gumi ni Sheikh Gumi ni táwa ló fẹ́ mú Gumi tó jẹ́ terrorist ó rìn ó yọ fada ó gbádùn ó wọlé ìjọba ṣeré ó jókòó pẹ̀lú terrorist ó jókòó pẹ̀lú president ẹni tí ò wá ṣe terrorist wọ́n lè sẹ́yìn odi tí ò bá ṣogun Nàìjíríà ni irú mi ìlú òyìnbó òfin tì mí ìlú òyìnbó òfin tì mí irú èmi yìí o ogun Nàìjíríà ló lé mi sẹ́yìn odi ìlú òyìnbó òfin tì mí because mi ò like cold weather láti bí síbẹ̀ yẹn mo wà nínú weather tó gbóná gan kàtá ò jẹ́ gbádùn kò jẹ́ gbádùn ká má wá sọnù cold weather ṣe bógun Nàìjíríà ni àìmọye àwọn àgbàlagbà tó fẹ́ lọlé tí wọ́n fẹ́ lọlé tó làwọn ò fẹ́ kú sájò nítorí ìdí èyí mo bẹ̀ wá mo rọ̀ wá gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé ẹ má rí níri wípé jómi pọ̀ ẹ rí níri wípé iṣẹ́ kí ìran wa kó bọ́ lóko ẹrú òun ni mò ń ṣe ẹ bá mi fọ́ ètò yìí síta ẹ bá wa jù sí gbogbo group bóyá táwọn èèyàn wa bá tún gbọ́ eléyìí wípé àwọn Haúsá náà ti ṣe kíni wọ́n ti sọ̀rọ̀ sókè pé àwọn náà lọ wọ́n ti yarí wọ́n ti jẹ́wọ́ olórí àwọn tẹ́rọ́rìsì Sultan of Sokoto ni Ọlọ́run ò bá àṣírí Sultan of Sokoto mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àṣírí ẹ̀kọ́ tún lọ́tún lọ́sì ni bóyá tí wọ́n bá rí eléyìí bóyá iye everybody á ṣí oníkálukú á lè mọ́nú odó tó fẹ́ da ọ̀run lásì oníkálukú á lè mọ bó ṣe fẹ́ ṣe ra ẹ̀ tó bá di àsìkò rálì everybody á lè ṣe kíni wọ́n á lè bọ́ síta wọn ò ní sápamọ́ sínú ilé Elédùmarè á dúró tì wá àwọn onílé ò ní fi wá sílẹ̀ àníri jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́ Olúwa show
Lady K lórúkọ tèmi, the baby of Yorùbá nation. Ojú òní tiwa, ilẹ̀ Yorùbá gbé gbogbo wa. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi, kẹtàn notification bell. Ẹ má dẹ̀ gbàgbé láti patronize baby of Yorùbá nation. Aṣọ ni mò ń tà o. Aṣọ ni mò ń tà, mi ìyẹn gba dání o. Aṣọ ni o. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ need the spiritual items, ẹ contact mi. Àwọn nǹkan tẹ́ lè lò fún victory, fún mercy, ọṣẹ ìṣẹ́gun, ọṣẹ àánú, oil ìṣẹ́gun, àtàwọn lọ́fíńdà lónírúurú lóríṣiríṣi. Gbogbo ẹ̀ ló wà available. Àdúrà gbogbo wa máa gbà. Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ní 1 or 2 challenges tẹ́ face. Tẹ́ wá wò pé kí lẹ lè ṣe. Tẹ́ wá àwọn nǹkan ètò àdúrà. Ètò àdúrà ni mo pè ó tí ẹ lè lò. Ẹ pè mí, ó wà available ní ìlú Hamilton ní Canada. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ patronize wa, ojú òní tì yín. Àdúrà yín á gbà ní agbára Ọlọ́run. Gbogbo wa a máa ṣẹ́gun, a máa jogún ògo lágbára Ọlọ́run. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ má wá gbàgbé product iléeṣẹ́ TL Natural Herbal. Ẹ rí pé mi ò rí kankan display. Ilẹ̀ gbẹ. Ilẹ̀ gbẹ. Ẹnu ò gbẹ lọ́wọ́, ilẹ̀ ló gbẹ. Kò sáàgbó ta fẹ́ display. But mo nígbàgbọ́ pé lágbára Ọlọ́run oṣù tá ń lọ wọ̀ yìí, àgbo máa dé. Màá tún bẹ̀rẹ̀ sí ní display. Gbogbo ẹ̀ tẹ́lẹ̀ Lady K, ọ̀dọ̀ yín ni mo ti fẹ́ rà, ọ̀dọ̀ yín ni mo ti fẹ́ rà lágbára Ọlọ́run. Mo ti store number gbogbo yín. Mo ti fi àgbo 1, àgbo 2. Mo mọ̀ pé tí bá ti lè type àgbo lórí WhatsApp mi báyìí, ó máa gbé gbogbo yín wá. Màá bẹ̀rẹ̀ sí ní pè yín tó bá ti dé ìyẹn tọ̀dọ̀ ti tèmi. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ rà lọ́dọ̀ wọn direct ní Nàìjíríà, tẹ́ máa ṣàlàyé bó ṣe ń ṣe yín, bó ṣe ń ṣe yín nì, tí wọ́n dẹ̀ fún yín láwọn nǹkan tẹ́ máa lò. Ẹ pè mí kí n fún yín ní phone number wọn. Their product is very good. Mi ò ní kankan mọ́ lọ́dọ̀ mi. Kódà gbogbo àwọn manpower tó fún mi gan, gbogbo ẹ̀ mo tún tà. Mo send owó sí wọn torí èmi ò ń jẹ haram. Mi ò ń jẹ àlùbáríkà ni mo fẹ́ lọ́dọ̀ Ọlọ́run mi. Gbogbo manpower tó send sí mi, kò sí títí ẹ ò bá ti fẹ́ send product sí mi, wọ́n máa fi manpower sí. Èmi ò dẹ̀ lẹ́ni tó ń dó mi. Jésù mi ló ń dó mi. So gbogbo manpower tí mo ní like 3 pack tí mo nílé, mo ti tà. Mo send owó ẹ̀gan sí wọn ni. Kálẹ́ lómi ló máa náwó ẹ̀ nípa àṣebí mi náà lọ fún. But I don't do that. Mi ò mọ why when it comes to owó. Ẹ̀rí ọkùnrin jẹ́ ń gbádùn kọ́ lọ kó ṣàánú mi. Kébì náà tẹ̀ lẹ́mìí téèyàn lè máa fi jí 10 naira 20 naira. Kí Ọlọ́run fún mi lẹ́mìí yẹn. Ó dà pé ìlú Nàìjíríà tó bá jalè ò lè méèkì èmi wàá mọ bí tèmi ṣe jẹ́. So bó ṣe jẹ́ nìyẹn. So gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra product ẹ pè wá. Máa fún yín ní phone number iléeṣẹ́ TL Natural Herbal. Ẹ̀yin tí wọ́n yẹ spiritual items lẹ́fẹ́ ẹ pè mí. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra aṣọ ọkùnrin, aṣọ obìnrin, ẹ jẹ́ patronize mi, ẹ wọ ọjà ló ṣèkún bíbá. Àmọ́ gbọ́jà wọlé last month ṣó yẹ kó dàbẹ̀. Ó dà pé February láti ship ọjà wọlé gbẹ̀yìn àbí January, kò yẹ kó dàbẹ̀. Ẹ wá bá mi rajà. Ẹ ṣàánú mi. Ọjà pọ̀ gan bí o. Gan ni o. Ẹ jẹ́ patronize mi, ojú òní tí ọjà aṣọ kún bí o. Ẹ wá bá mi ra aṣọ, ẹ ṣàánú mi, ojú òní tí àwọn ọmọ yóò ní dààmú. Ẹ ní wà kí sàkẹyẹ aṣọ lágbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fans, gbogbo ẹ̀yin tí Lady K bá ṣe. Ẹ fọwọ́wọ́nú, ẹ má bínú. Ẹ gbà wípé ogun Nàìjíríà ni. Tá bá ti gba Yorùbá nation sí kò sí jàmù. Kò sógun mọ́. Mi ò ṣẹyọ, but mo lè ṣẹ̀yìn kí n má mọ̀. Ṣùgbọ́n èmi ò mọ̀ pé mi ò ṣe anybody, mi bá yàn jà. Ṣùgbọ́n ẹ̀yin tí ń bá ṣẹ̀, ẹ fọwọ́wọ́nú, ẹ má bínú sí mi, ojú òní tí ẹ ní dààmú. Ẹni tẹ́ máa ṣe tí ò ní gbẹ̀bẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́ bá wọn ṣe. Ẹ bá wa share ètò kẹ́dẹ̀ rántí láti subscribe sí YouTube channel wa. Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation, no going back, no retreat, no surrender. Ire o, ẹ ṣeun.